Olúwo, Apènà, Lésà, Àbíyè, ó di mẹ́rin. Àwọn mẹ́rin yẹn ló ní létí adé. Ṣẹ́rí nínú RF gbajúmọ̀ ló pọ̀ jù bẹ́ẹ̀. Gbajúmọ̀ nínú society RF. So tí ó bá ti darapọ̀ mọ́ wọn láti fi mú ọyàn ni èèyàn ti lọ darapọ̀ mọ́ RF. Láti fi mọ èèyàn. Mọ ọyàn. So ẹni tó bá dẹ̀ mọ̀ tó mọ̀ ẹ́ ń bẹ̀ wọ́n mọ iṣẹ́ tó ń ṣe. Ẹ kú dédé àsìkò yìí níbikíbi tẹ́ bá ti láǹfààní láti máa gbóhùn mi, èmi Azeez Olómi Tútù. Mo tún dé o gẹ́gẹ́ bí ìṣe mi láti wá káàkiri gbogbo tìbútòrò. A ti tún dé sọ́dọ̀ bàbá wa láti wá tó fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Ẹ wo tẹ́yìn náà bá rí wọn ẹ rí pé ó kọjá bẹ́ẹ̀. Agbákin àwa mọ̀ wọ́n sí Agbákin, ṣùgbọ́n tí ń bá ní kí wọ́n dárúkọ ara wọn, àwọn dárúkọ rẹ̀ tí ó lẹ́kùnrẹ́rẹ́ tí ó sì yé gbogbo yín pátápátá. Ẹ wo ọ̀dọ̀ àwọn babaláwo ni mo wà báyìí lọ́dọ̀ tàwa tó ní ìṣẹ̀ṣe. Adọ́rọ̀ bíi méjì mẹ́ta láti dúró láti wò pé ṣé bẹ́ẹ̀ ni ó rí ni àbí àwọn èèyàn ń fi irọ́ kún irọ́ láti jẹ́ kí wọ́n lè gbé ètò láti jẹ́ kí wọ́n lè mọ̀ pé ẹ̀yin yẹn tá a mọ̀ sí ìṣẹ̀ṣe irọ́ ni ń jẹ́ bẹ́ẹ̀ o, àbí yìí tá a mọ̀ sí ìṣẹ̀ṣe fẹ́ẹ̀kì ni. Ẹ jẹ́ ká wá wò ó bẹ́ẹ̀ wo ló ṣe lọ kí n bí bàbá mi láwọn ọ̀rọ̀ bíi méjì mẹ́ta kájọ tàpọ̀rọ̀ sọ yẹ jẹ́ ká lọ gẹ́gẹ́ bí ṣe ẹ má wàá gbàgbé Ọwálẹ̀ Pìtàn lórí YouTube. Ẹ bá ṣe kí ẹ bá like, ẹ bá subscribe sí, ẹ follow ẹ share rẹ̀, ẹ jẹ́ kó lọ lógúnlógún, ẹ jẹ́ kó lọ lọ́gbọ̀nlọ́gbọ̀n, ẹ jẹ́ ká lọ. Bàbá mi ẹ bá kí gbogbo ara lélẹ̀ kan síta. Mo kí gbogbo ilé, àdúrà gbogbo àgbà. Àṣẹ wá. Ifá iná kò ní dojú ìjà kọ wá. Àṣẹ wá. A máa rí dá. Àṣẹ. A máa rí kì. Àṣẹ. A máa rán ọmọlókun tẹ̀lé fá. Àṣẹ. Lágbà tòkùtọ̀ Ọlọ́run gbogbo nǹkan tá à ń wá láyọ̀ àti àlàáfíà ló mọ̀ wá tó wa lọ́wọ́. Àṣẹ. Ẹ̀yin náà tẹ wá síbí iná kẹ àdúrà yẹn gbà. Àṣẹ. Ní padà délé lọ kú o. Àṣẹ o. Ní délé lọ ṣe àìsàn. Àṣẹ. Àṣẹ. Àbámọ̀ kí ni mo lè lọ sọ́dọ̀ babaláwo tí mo lọ gbé wọn lẹ́nu tó lọ́nu sọ̀rọ̀ báyìí láburú kò ní ṣẹlẹ̀ sí Àṣẹ wá. Àṣẹ wá. ẹ máa rí ṣe Àṣẹ wá. ọkàn yá balẹ̀. Àṣẹ wá. Orúkọ tèmi ni Chief Ṣẹ́gun Ọládipúpọ̀ Àgbákin, bí gbogbo èèyàn mọ̀ pé Àgbákin Kájọlà ní gbogbo Ìjẹ̀bú Ògùn state lápapọ̀ general. Lágbára tòbútọ̀ Ọlọ́run ayé ò ní dínà mi. Àṣẹ o. Wọn ò ní dínà mi. Àṣẹ o. Wọn ní pàtì mi jẹ́. Àṣẹ o. Orí kankan wa náà wọn ní pàtì gbogbo Àṣẹ ẹgbẹ́. wá. Àṣẹ wá. Mo fẹ́ fi àsìkò yìí sọ fún yín gẹ́gẹ́ bí nǹkan tí ẹ wá yín ònà náà. A wọnú ẹ. Ibo gangan la wà yìí? Ìlú wo la wà yìí sá? Ìlú Ìjẹ̀bú-Ifẹ̀ la wà yìí o. Ìlú Ìjẹ̀bú-Ifẹ̀. Ìjẹ̀bú-Ifẹ̀ kankan ní bíbá. Ní Ògùn state wa ń bí nípínlẹ̀ Ògùn wa ń bí. Ẹ ṣe ẹ jẹ́ ká wá wọnú àwọn ìbéèrè bíi méjì mẹ́ta tá a fẹ́ béèrè lọ́wọ́ yín. Àwọn èèyàn máa sọ pé ẹ̀sìn ìṣẹ̀ṣe gba àwọn pàápàá àwọn Christian, pàápàá àwọn Mùsùlùmí, àwọn ti Islam wọn ní ẹ̀sìn ìṣẹ̀ṣe, ẹ̀sìn ọ̀nà àánú ni, èṣù ló ní. Ẹ bó ṣe ló tọ́ ní sá. Bẹ́ẹ̀ kọ́, èṣù kọ́ ló ní ìṣẹ̀ṣe ti wà tipẹ́ látòrí àwọn bàbá tó bí bàbá wa. Eléyìí tèmi ṣe yín sí mo bá lé mo jogún bá ní. Ìṣẹ̀ṣe ó ti wà tipẹ́tipẹ́ débi pé láyé ìgbà yẹn àwọn bàbá wa ń gbà yẹn torí bá ń fún yàn kò sí hospital, tí ọrùn bá ń dùn yàn kò sí hospital. Ìṣẹ̀ṣe yìí náà wọ́n máa sátọ̀ lọ tó máa lọ bá pé kí ló lè fà á. Wọ́n kọ̀ǹpléènì orí fífọ́ gbogbo ìgbà. Orí fífọ́ dẹ̀ pé iṣu ìṣẹ̀ṣe ní gbogbo ẹ̀ jáde nínú ẹ̀. Torí bá ń fọyàn tó bá ń pọ̀ lápọ̀jù gẹ́gẹ́ bí ìlànà ìṣẹ̀ṣe wọ́n lè ní wọ́n fún lépè ní. Orí máa fọ ọ̀tọ̀ ní kọ́rùn wọ̀yàn. Ọ̀tọ̀ ní kọ́rùn máa wọ̀yàn. Ọ̀tọ̀ nìyẹn. Ọ̀tọ̀ ní orí fífọ́ lásán. Orí fífọ́ wà láti ìṣẹ̀báyé pé bí a tẹ̀yìn bá ní màlẹ́ríà àbò ní fífà àbò ní ibà àbí nǹkan orí lè fọ wẹ́rẹ́wẹ́. Àmọ́ tó bá ti ń di ó ń di lemọ́lemọ́. Ó di lemọ́lemọ́, ó ti lọ́wọ́ nú. Ó ti ní ọwọ́ nú. Nǹkan tí wọ́n dẹ̀ máa wò nìyẹn ìṣẹ̀ṣe nígbà yẹn wọ́n á béèrè sí kí ni nǹkan tí wọ́n lè ṣe sí. Bóyá wọ́n máa gbé ọ̀pọ̀ fún yín o, bóyá wọ́n dẹ̀ máa bá forí ẹ̀yẹn ní o, bóyá wọ́n máa ṣe nǹkan máa ṣe. Ẹ̀sìn ìṣẹ̀ṣe tá à ń sọ sí ẹ̀sìn ni bíi tàwọn Kìrìsìtẹ́nì bíi tàwọn Mùsùlùmí àbí ẹ bá yẹn. Iṣẹ́ ọwọ́ ni kì í ṣe ẹ̀sìn. Ẹlòmíà á máa mú àmúlùmálà ni.
iṣẹ́ tí mò ń ṣe bí kéèyàn ṣí ṣọ́ọ̀bù ní babaláwo ní babaláwo jẹ́. àmẹ́sìn ìṣẹ̀ṣe ń kọ́ ẹ̀sìn ní ìṣẹ̀ṣe ń tiẹ̀. ìṣẹ̀ṣe kan ní ìlànà Yorùbá láyé àtijọ́ wọ́n máa ń ṣe ọdún ìṣẹ̀ṣe ni wọ́n fi ń ṣe ọdún ni pé ìṣẹ̀ṣe à ń ṣe ọdún ìṣẹ̀ṣe pé nǹkan tí gbogbo èèyàn ti mọ̀ pé lágbájá báyìí iṣẹ́ báyìí ló ń ṣe. So òun ni wọ́n wá fún ní orúkọ yẹn ìṣẹ̀ṣe orúkọ ni o kì í ṣe pé bóyá babaláwo gẹ́gẹ́ bí wọ́n ṣe pé babaláwo ni ìṣẹ̀ṣe yẹn ṣe dúró o. Ìṣẹ̀ṣe dúró pé ká sọ pé nǹkan yìí bí ká sọ pé àìṣeléyá àìṣe December bí ìṣẹ̀ṣe yẹn ti dúró ní àìṣe ọdún ìṣẹ̀ṣe yẹn ní August 20. tí àwọn ìjọba ti fòǹtẹ̀ lù lọ́wọ́ yìí. wọ́n fòǹtẹ̀ lù lọ́wọ́ yìí wọ́n lè sọ pé jẹ́ ká máa fi ṣe ọdún. ṣé ẹ wá lẹ́sìn nínú ti ilẹ̀ Yorùbá tí kó tó di pé àwọn Kristẹni. Adúláwọ̀ nìyẹn ìjọ ni a máa ń pè ní ìjọ Adúláwọ̀. kí là ń ṣe lórí kí la máa ń ṣe ń dèyìn. ọmọ àlọ́ sí ṣọ́ọ̀ṣì gbogbo ẹ̀ ló ní bẹ́ẹ̀bù bí ti ṣọ́ọ̀ṣì yẹn ti wà. bí ṣọ́ọ̀ṣì ṣe wà yẹn náà ni àwa náà ní Yorùbá náà. ìbílẹ̀ ní oní tó dùn pé bíbá yóò ń ṣe lémi ní ọ́fíìsì mi ní bíbá yẹn. ká níbẹ̀ ni màá mú wo orin yẹn jáde. ìwé báíbù ti ìṣẹ̀ṣe Elédùmarè làwọn máa ń pè ní ṣọ́ọ̀ṣì. Opo àwọn náà ní tiwọn àwọn náà lẹ́sìn tiwọn lọ. ẹ̀sìn wà ní ẹ̀sìn ọ̀tọ̀. eléyìí tẹ́ wá bá mi lẹ́nu ẹ̀ yìí handwork ni dúró iṣẹ́ ọwọ́ ni mo ṣí ṣọ́ọ̀bù ni eléyìí dúró fún. ok tí ń ṣe pé gbogbo babaláwo pátápátá iṣẹ́ ọwọ́ ni bísínẹ́sì ni. bísínẹ́sì ni kì í ṣe ẹ̀sìn. ẹ̀mẹ́jẹ̀ ká tọ̀nà ẹ̀mẹ́jẹ̀ àti mistake kì í ṣe ẹ̀sìn eléyìí ò ń ṣe ẹ̀sìn. so ẹlòmíràn sọ pé ọmọ lè fẹ́ babaláwo ìgbà ìkodò ẹlòmíràn máa rò bẹ́ẹ̀ kò dẹ̀ rí bẹ́ẹ̀. kò yé wa náà ni náà bí ẹ ṣe ń ṣàlàyé mo ṣe ń gbọ́ yé dáadáa. kò rí bẹ́ẹ̀ rárá bí kéèyàn ṣíṣọ́ kí ló dé tí ọmọ mi ò fẹ́ babaláwo bó ṣe wà ọmọ mi lè ṣe Christian kò sí kankan dáadáa ó lè lọ sórí òkè ó lè ṣe gbá lè ṣe kodò ẹ̀sìn bàbá ní láìní ọ̀tọ̀ọ̀tọ̀ ni iṣẹ́ ọwọ́ ni eléyìí dúró fún. àwọn ń bọ Ṣàngó à ń bọ Ọya à ń bọ Ọ̀ṣun à ń bọ Èṣù sẹ́sìn làwọn yìí. kì í ṣẹ̀sìn kì í ṣe ẹ̀sìn a máa bọ igbá abọ́kodò abọ́ Ṣàngó abọ́gbà abọ́kodò kì í ṣe ẹ̀sìn. ẹ̀sìn dúró ti yẹ láyọ̀tọ̀ chọ́ọ̀chì ní ẹ̀sìn. chọ́ọ̀chì bí ká lọ sí mọ́ṣáláṣí lọ sí chọ́ọ̀chì ẹ̀sìn nìyẹn. nínú ti ọ̀rọ̀ babaláwo ìjọ adúláwọ̀ là máa ń pè ìjọ adúláwọ̀ bẹ́ẹ̀ ni ìjọ adúláwọ̀. kì í ṣe pé gbogbo Áfíríkà ló ní bá ṣe ń ṣe tiwọn náà lórí ẹ̀. gbogbo nǹkan náà ni gbogbo ẹ o wọ́n yé mi. nǹkan ni gbogbo ẹ o kò sí bó bá ṣe ṣe lára lọ́sẹ̀ lóko. so ẹ̀sìn yẹn náà ti wà káàkiri wọ́n ti dá ṣọ́ọ̀ṣì yẹn lẹ̀ káàkiri báyìí sí. kì í ṣe pé ìjọ adúláwọ̀ ni wọ́n. wọ́n dẹ̀ ẹ̀ka dẹ̀ wà fún ìjọ adúláwọ̀ yẹn. bí ẹ̀ka náà ṣe wà fún Kristẹni náà ló wà fún àwọn náà. ó lẹ́ka. ẹ ṣeun ẹ jẹ́ ká wá wò bẹ́ẹ̀ ṣe yànnà náà yẹn sìn ó jẹ́ kó yé wa níwọ̀nba kò tí yóò yé wa bẹ́ẹ̀ bá ṣe bá wa ń tò yóò fi máa yé wa. ẹ jẹ́ ká wá wò gẹ́gẹ́ bí ẹ ti sọ fún wa pé ẹ̀sìn ọ̀tọ̀ iṣẹ́ yìí ọ̀tọ̀ torí bá ń fọyàn ẹni pé ní ayé àtijọ́ wọn á lọ sọ́dọ̀ àwọn babaláwo. kí ni ìyàtọ̀ nínú babaláwo àti oníṣègùn? oníṣègùn ògùn nìkan ni wọn nílò ẹbọ babaláwo máa ń lo ẹbọ oníṣègùn ògùn ó máa ń lọ bí ó máa ń lọ complain pé nǹkan báyìí báyìí ṣe ni bẹ́ẹ̀ babaláwo wọn máa dá ifá ni wọn máa fi mọ nǹkan tó ń ṣe. tí ń ṣe pé oníṣègùn yóò fún alágbo. àgbo nìyẹn wọn máa jáwé wọn á mú wọn á ṣe àgbo fún wọn á ṣe gbá àgúnmu nǹkan kan so oníṣègùn nìyẹn ọ̀hún kó tẹ̀ máa gbé ẹyẹ wó kó ti máa bèrè sí nǹkan àbí obì oníṣègùn nìyẹn bẹ́ẹ̀ tó bá ti ń dá ìkin gẹ́gẹ́ bí ilé tí mo tó wà wá bí yìí èyí tó bá ń dá ìkin báyìí tẹ́ bá ti bá ń bẹ babaláwo nìyẹn. babaláwo ni máa ń dá ìkin. ni máa ń dá ìkin. àwọn tó wá ń da owó ẹyọ tí oníṣègùn babaláwo ló máa ń lo ilé ọ̀pẹ̀lẹ̀ lé babaláwo ló máa ń lo sábà ti ní ilé babaláwo ilé ibi tẹ́ bá lọ babaláwo nìyẹn. so òun ló máa ń lo ọ̀pẹ̀lẹ̀ ọ̀hún kó lo ìkin. tí ń ṣe pé àwọn tó bá ń lo owó ẹyọ ẹ̀rìndínlógún yẹn oníṣègùn ni wọ́n. ẹ ṣeun á màrí bá ẹ wá jẹ́ kí n béèrè kankan tó ń lọ ń gbòòrò
ní pé tá bá pè kan babaláwo àwọn èèyàn máa ń sá fún wọn ọ̀pọ̀lọpọ̀ yìí fẹ́ kọ́ ọmọ wọn fẹ́ babaláwo àwọn tó sì ń fẹ́ babaláwo ní irú àwọn ẹ̀sìn adúláwọ̀ tẹ̀ wí bẹ́ẹ̀ni ni wọ́n lè gbà kan fẹ́ babaláwo tẹ́ bá gbọ́ lọ́dọ̀ àwọn mùsùlùmí ọlọ́run ò ní jẹ́ ọmọ mi ò ní fẹ́ babaláwo bẹ́ẹ̀ àwùzúbíláì làwọn mùsùlùmí àwọn kristian lórúkọ jésù I rebuke it in Jesus name kí ló fà á tó jẹ́ pé wọn kì í fẹ́ fẹ́ babaláwo àbí ọmọ babaláwo. ẹ ṣe lágbára lọ àdúrà yẹn gbà. àṣẹ wàhálà. ṣe rí torí tara wọn ni o babaláwo sì ti lówó gidi o téèyàn bá sọ pé òun ò fẹ́ babaláwo àwọn obìnrin náà wà dé gan pàpà gan obìnrin sì gan ọmọ wọn sì wọn fẹ́ kó fẹ́ babaláwo ni torí pé babaláwo kò sí nǹkan tó lè máa ṣẹlẹ̀ ó máa sáré sọ fún mi pé báyìí ti rí kàṣà báyìí ti rí kàṣà báyìí ti rí káwòdì ṣùgbọ́n gbà tó bá ti sọ pé ò fẹ́ kó ọmọ ẹ lọ fẹ́ babaláwo ṣùgbọ́n ìgbẹ̀yìn ó ní repercussion tó máa padà gbóró ọmọ yẹn wá sọ́dọ̀ òun ẹni babaláwo yẹn tí ọ̀rọ̀ rẹ̀ ti wà ń bẹ̀ pé bàbá ẹ̀ ló ti bá ẹ̀ pé kó má fẹ́ babaláwo tí nǹkan wá ń ṣe ẹ wá padà gbé lọ babaláwo yẹn gbé tọ̀ babaláwo yẹn kí ni reason tó yẹ pé ebi ń bi tẹ sọ pé kẹ má lọ tẹ́lẹ̀ ẹ kẹ ń sọ pé kọ ọmọ yẹn fẹ́ dókítà kó fẹ́ lọ́ọ̀yà kó fẹ́ gbogbo ẹ̀ ṣé tí nǹkan bá wá ṣèyàn ṣé dókítà yẹn tí nǹkan yẹn bá ti débi ẹ̀mí lẹ́sẹ̀ máa tọ̀ babaláwo lọ ṣé ó possible babaláwo tó bá jẹ́ lóòótọ́ bí irú àwa yìí a lè fi gbàgbọ́ sọ pé ok kò sí problem kí ni kókó kí ni nǹkan tó ń ṣe ọmọ àgbà náà ni mo máa tẹ̀ ṣe then a máa ṣe kì lọ́kàn onítọ̀hún. ẹ ṣeun nínú iṣẹ́ babaláwo yìí gbogbo babaláwo pátápátá lọ́tún ni ló sì tàbá sọ pé nípínlẹ̀ Ògùn ni nípínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ Kwara ìpínlẹ̀ Oǹdó ìpínlẹ̀ Èkó àwọn èèyàn nílẹ̀ Yorùbá wà yìí láwọn ìpínlẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì tàbá wò lọ tàbá wò ìpínlẹ̀ Ọ̀ṣun gbogbo babaláwo ló wà nínú ẹgbẹ́ ìmùlẹ̀ kan sí kejì ẹgbẹ́ ìmùlẹ̀ pọ̀ lóríṣiríṣi tí gbogbo á mọ̀ ẹ jẹ́ mú àpẹẹrẹ wa bí ẹgbẹ́ ìmùlẹ̀ yìí tá a mọ̀ sí ROF tó tiẹ̀ ló ń lògbà lọ́wọ́ jù ẹgbẹ́ aborigine wà gbogbo ẹgbẹ́ ìmùlẹ̀ ṣá kò wá sí babaláwo tí ò fẹ́ darapọ̀ mọ́ nǹkan wọ̀nyí sí dandan ní kí babaláwo darapọ̀ mọ́ àfikún padà. kí kò pọ̀ dandan society pé mo fẹ́ join RF ọ̀tọ̀ láyé àtijọ́ kò láìníyàn papọ̀ mára wọn but nowadays gbogbo nǹkan ti yí padà tó bá rí lè alóhùn wà nù RF tó bá rí tọ̀hún alóhùn wà nù RF kí o pọ́n dandan kì í ṣe dandan àtọ̀ ṣe rí iṣẹ́ ọwọ́ èèyàn ló máa tìyàn lẹ́yìn kì í ṣe dandan ìtẹnu kì í ṣe dandan iṣẹ́ ọwọ́ èèyàn ló máa tìyàn lẹ́yìn. ẹni tí ó bá wá ẹni tí ó bá darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ yìí kò lè lọ síwájú. ṣe rí ìdí máa fa kókó yọ ń bẹ̀ níbi ọ̀rọ̀ tẹ́sán yẹn máa yọ wọn kọ̀ọ̀kan jáde. ṣe rí nínú RF gbajúmọ̀ ló pọ̀ jù bẹ́ẹ̀ gbajúmọ̀ nínú society RF so tí ó bá ti darapọ̀ mọ́ wọn láti fi mú ọyàn ni èèyàn ti lọ darapọ̀ mọ́ RF láti fi mọ èèyàn so ẹni tó bá dẹ̀ mọ̀ tó mọ̀ ẹ́ ń bẹ̀ wọ́n mọ iṣẹ́ tó ń ṣe wọ́n dẹ̀ máa wá sọ́dọ̀ ẹ̀ so lẹ́yìn tó náà tó bá jẹ́ pé ọ̀nà náà rí yàn wọ́n mú wá pé ọmọ house àwọn màlélẹ́ yìí ọmọ house àwọn màlélẹ́ ó ń ṣe nǹkan báyìí o ẹ jẹ́ ká lọ́bẹ̀ àmọ́ wa ẹni ẹ máa fi lórúkọ ni babaláwo yẹn máa lórúkọ ni máa fi lórúkọ pé babaláwo yìí ló máa ń ṣe nǹkan báyìí o ló ń ṣe nǹkan báyìí èrò dẹ̀ máa pọ̀ lọ́dọ̀ ẹ̀ bí irú àwa yìí. tí ń ṣe pé iná wà nínú ẹgbẹ́ kan nínú àwọn tá à ń sọ yìí. mo wà nínú RF yẹn. nínú RF yẹn wà. mo wà nínú RF yẹn. mo wà nínú ẹ̀. ẹ jẹ́ ká wò ẹ má bínú bí mo ṣe fẹ́ máa tó o ẹ jẹ́ ká yíyá síbi RF yẹn díẹ̀ náà ẹ jẹ́ ká wò tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo yẹn sọ pé àwọn babaláwo ògbóni àwọn èèyàn wà ń bẹ̀ RF àwọn èèyàn wà ń bẹ̀
kí ni ìyàtọ̀ nínú ògbóni àti ROF náà? wà ìyàtọ̀ pọ̀ ń bẹ ọ̀rọ̀ wọn yàtọ̀ síra wọn. Ògbóni lọ́rọ̀ tiẹ̀ ROF lọ́rọ̀ tiẹ̀. tí í ṣe pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọn. ọ̀tọ̀ ni. ẹ jẹ́ ká wá wò ẹni àwa rí pásítọ̀ ó wà nínú ROF, àráfà ìmáàmù wọ́n wà nínú ROF, àrí babaláwo. gbogbo wa wá kọ́kọ́ mọ̀ pé àwọn babaláwo ló dá ROF lẹ̀ nínú ìṣẹ̀sí ni wọ́n gbogbo àgbàgbọ́. nísìnyí wọ́n á rí doctor, lecturers, àwọn doctors wa lọ́lọ́kan àárẹ̀ àwọn olóṣèlú bẹ́ẹ̀ lọ, àárẹ̀ àwọn èèyàn èèkàn ìlú nínú ROF. ẹgbẹ́ yìí ẹ̀sìn ní society tẹ́lẹ̀tẹ́lẹ̀ tábà gbọ́ tábà ní ROF wọn kálukú sá eré gba ẹgbẹ́ awo burúkú nípa ẹ bá yẹn nàná bẹ̀yẹn bàbá kó lè yé wa. ṣe rí ROF ROF níṣẹ́ ló dúró society gẹ́gẹ́ bí mo sọ ṣáájú. àbọ̀ ìbọn ṣiṣẹ́ níṣẹ́ ló dúró society gẹ́gẹ́ bí mo sọ ṣáájú rẹ̀ lágbára Ọlọ́run nǹkan àbúrò ní ìṣẹ̀lẹ̀ sí wa. àṣẹ wa. ọ̀rọ̀ tẹ́ sọ dókítà wa bẹ̀. àwọn ọlọ́pàá àgbà wà nù ẹ̀ àwọn DPO gbogbo ọ̀nà wà nù ẹ̀. ṣé rí ẹ jẹ́ kébì sọ kankan pé ìfẹ́ ní ọ̀nà náà tẹ́ máa mọ̀ dáadáa tó máa yé yín yékéyéké. ò ní pé ṣé rí ẹgbẹ́ yẹn tí èèyàn bá ṣẹ̀ sí òfin tó bá dé police station nowadays lásìkò yìí tó bá ṣe ẹgbẹ́ ROF tó yẹ kó le koko tí ọlọ́pàá tó wà níbẹ̀ ní ìjáde kéèsì ẹ̀ tó bá jẹ́ ROF tó jẹ́ pé ọmọ ìyá kan náà ni wọ́n ń náà rí i pé ọmọ ìyá kan náà wọ́n máa pè sẹ́yìn wọ́n lè parọ́ fúnra wọn wọ́n máa jọ sọ òótọ́ ọ̀rọ̀ wọ́n á lè mú bá ṣe máa yọ ẹni ẹ̀ kó náà fi ẹ̀. ó ṣe bẹ́ẹ̀ mo ṣe bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ mi ṣe bẹ́ẹ̀. ó parí ọ̀rọ̀ bá tán. nínú ROF wọ́n ń dalẹ̀ ara wọn. ṣe rí tògbó nìyẹn wọ́n máa ń dára wọn. wọ́n ní tọ́ba ẹni bá ti darapọ̀ mọ́ Ògbóni ó dandan ni kólówó ńlá máa wà yóò lówó yóò lọ́lá bẹ́ẹ̀ náà ni ROF náà bá ti sọ náà nìyẹn sá. ROF bó ṣe rí gangan nìyẹn torí nǹkan tó wọ̀ bá mọ̀ tábàjọ wà nínú ROF èmi máa jẹ́ kó mọ̀ máa sọ fún wọn ń dára wọn bẹ́ẹ̀. owó tó bá jẹ́ pé ṣe rí ọ̀nà ọ̀la ó kéré gan téèyàn bá máa la ọ̀nà tó máa rìn kékeré báyìí ọlọ́run náà kẹ̀dẹ̀kẹ̀ ọlọ́run ní pín tiwa ní tẹ̀dá gbogbo nǹkan tá a bá fẹ́ báyìí àtò wà lọ́wọ́. àṣẹ wa. ṣe rí ti ROF yẹn ni mo lè sọ dáadáa lórí ẹ̀ pé ẹgbẹ́ tó jẹ́ gbajúmọ̀ ni. lọ́yà yìí náà wà nínú. dáadáa ẹgbẹ́ tó jẹ́ ẹgbẹ́ gbajúmọ̀ ni kò dẹ̀ ní ohun ju pé gbogbo nǹkan téèyàn bá ti lè máa ṣe Olúwo Apènà Lísà Àbíyè ó di mẹ́rin àwọn mẹ́rin yẹn ló ní létí àwọn tó kù yẹn wọ́n máa ṣe rí ilédi ROF wọ́n máa sùn ni. wọ́n máa gbà kó síra wọn àbí. bí bẹ́ẹ̀ kọ́ bá wà ní ọmọ awọ́nsìn wọ́n máa sún síwájú á di Ògbóni láti Ògbóni ẹ̀gbọ́n òkè ẹ̀gbọ́n àárín ẹ̀gbọ́n nǹkan tó máa káfù nìyẹn kó tó dé Lísà lẹ́yìn Lísà á di Àpènà tó bá fẹ́ Lísà ìran Lísà ò ní di Àpènà àfi tó bá ti jẹ́ pé láti Ìwàrẹ̀fà ló ti cross tó ti fẹ́ lọ ṣe Àpènà ọ̀gùn jẹ́ pé ẹni ọ̀dà bẹ́ẹ̀ ìran Lísà ò ní di Àpènà Olúwo ọmọ ìjọ Olúwo náà Àbíyè àmàjà bíyè kò papọ̀ mọ́ra wọn kìíní yẹn ọtí tó. ẹ já wo inú ẹgbẹ́ yìí lọ nínú ẹgbẹ́ ROF yìí náà àwọn kan ní tí wọ́n bá máa wọlé sínú ẹgbẹ́ yìí wọ́n fèèyàn jẹ́jẹ́ ìjọba jẹ́jẹ́ tán wọ́n lo ẹ̀yà ara àwọn èèyàn fi wọlé tọ́ba wọlé tán tẹ́nìyẹn bá wá kú ìgbà tó bá máa kú táwọn ẹgbẹ́ yìí bá máa àwọn ni wọ́n gbà kankan lára tiẹ̀ tọ́ba gbà kankan lára ẹni tó ń náà bá fẹ́ wá darapọ̀ òun náà gbọ́dọ̀. kò sí nǹkan kan tó jọ bẹ́ẹ̀
ẹ ṣàlàyé òkú ààrẹ fún sí tẹ́ bá rí wọ́n máa ń jubilate ẹ̀ ni wọ́n máa tẹ̀ sílẹ̀ báyìí àwọn òkú olóòkú máa wò kú ẹ̀ dáadáa